ọmọ ọmọ o ọmọ 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 o ọmọ ọmọ Olúwa ti fún wa láyọ̀ tá a dùn ọlá Deborah ọmọ ọmọ o ọmọ 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 ọlọ́jọ́ ìbí o ní mo bọ́ yọ̀ mo bọ́ dúpẹ́ ọba aláàánú ló fi ọ́ ṣọjọ́ sínú ìdílé Olorode ìwọ ló máa jà ní Olútáyọ̀ àti Àbíkẹ́ Ọmọlọ́lá nílùú Ogbomosho Ajílété níbi wọ́n gbé ń jẹ ká kán tó mú pọ̀yàn ganlé lágboolé Olugbon nílùú Ogbomosho. Ìjẹ ní àgbé ni ọ́ ọmọ ọba yàmùyàmù ìjẹ ní àgbé tí mo dódò ọba kí n tó bọ́jú ọmọ Olugbon ṣakin ìjẹ ní àgbé ọmọ ogun lọ́tún ọmọ olè lósì ogun àìjáwẹ̀yìn ló mú ìjẹni wù mí ogun ojoojúmọ́ ló mú ilé ẹgbọ́n sú mi lọ ìgbọ́n ni mí ìjẹ ní òbébé tí ń sá kẹ́kẹ́ èmi gbọ́njú mo ló là tí ń sá kẹ́kẹ́ èmi gbọ́njú mo ló là tí ń kọ́ àbàdà èmi ò mọ̀ gbọ́njú mo ló là tí ń kọ́lá tẹ́lẹ̀wọ́ ìgbà tí mo gbọ́njú ni mo bá là lọ́wọ́ mi ìjẹ ní àgbé ọmọ ọba yàmùyàmù. Àyọ̀ká o mo ní o mọ̀ gbóhùn ẹnu mi o mọ̀ ní báwọn kú ní rèwerèwe láṣẹ lẹ́dùmarè ọmọ aráyé ò ní paná ògo mọ́ ọ lára aláyọ̀ lèmi ń jẹ́ o Adùnọlá Deborah Olúwapọ̀ sí mi mo ní àṣeyí ṣàmọ́dún kájọ ṣe mí sí ṣàmọ́dún.